sí kan bẹ tá ń pé lẹ̀tẹ́lẹ̀ àtújáde sí ẹ̀rí ìtàn ọjọ́ kẹta ẹ gbọ́ ìtàn ọjọ́ kẹjọ ẹ gbọ́ ìtàn ogójì ẹjọ́ ẹ gbọ́ ẹ gbọ́ àti ń tọ́ da sílẹ̀ ń tọ́ bẹ̀rẹ̀ rẹ̀ sílẹ̀ kan yìí àwọn bàbá tí wọ́n kọ́ wa ní kéwọ́ Ọlọ́run bá ní kẹwọn Sheikh Abdulrahman sọ Ibn Bayani rahimahullah àti Sheikh wa Murtado Abdulsalam bàbá wa àgbà ní Madul Arabi Ọlọ́run bá ní kẹwọn àti gbogbo àwọn bẹ́ẹ̀ tí wọ́n sì wá láǹfààní kéwú kí ni jẹ́ bẹ́ẹ̀ kí dẹ̀ sí jà ó bẹ̀ sí wo yẹ̀ wọ́n wàláyé kìí ṣe jà lámúgílásì sí mi àfá yìí kìí ṣe jà rárá ọ̀rọ̀ pẹ̀lú ìmání ọjà mímọ̀ tó dé nìyẹn àjọ náà ni oníjànú rárá àmọ́kàlùkọ́ mọ̀ yí pé ní agbára Ọlọ́run bàdé kí ọlá bídíà ọ̀tún ráyè ìjókòó mọ́. Àmín. Àmín. Ẹ máa wá fi ẹ̀kọ́ tan iná fara ayé adẹ̀má àwòrán àwọn èèyàn sọ̀rọ̀ tó pọ̀ wọ́n sọ̀rọ̀ tó wúwa lórí arábìnrin kan pè láti ìlú Èkó ó ti sọ nọ́mbà náà lẹ̀ bóyá máa sọ pé kó pè lásìkò tí a bá ń ṣàlàyé yẹn lọ torí ọ̀rọ̀ rẹ̀ tó ní kọ̀díyà kan ó ní bàbá ńgbà tó ń gbọ́ ń tẹ́ sọ ìyẹ́ ẹ̀rú bà wọn àyà wọn já bàbá àwọn kú níjọ́ náà lọ́hùn ọ̀kanú olówó Èkó lòun òun dẹ̀ wá sòkú ń bàdàn gbogbo agbára tó nílò ń lò kí ló ń sòkú tán ni ayé òun dàrú ni ọláyé òun dàrú débi pé òun padà wá lé àwọn níbi tó ń gbé sòkú wá báwọn àbúrò bàbá wọn pé ẹ̀gbọ́n yín tó ń sòkú rẹ̀ ẹ̀yìn rẹ̀ ọ̀dá fóun o ó ní bàbá ní dìsìn tó ń bá yín sọ̀rọ̀ ìkè ìbójú ẹ̀ ńgbẹ̀ wá sọ pé yín òkú ìdá olóǹgbò dòdò ni kò sí ní jòdòdó nítorí tí ẹnìkan jẹ kó dẹ̀jẹ̀ pé ọmọ wa kàn lọ́dà ìbá ṣe pé gbogbo rándanrandan ń bá dáa sí báwọn sàábé ní ìbájá sáájú wa ń bẹ̀ sáwọn kí wọ́n gbọ́ yé jù á lọ ni kíní kankan ẹ ń bọ̀ lórí ẹ̀kọ́ tí ìyá a máa kàn fẹ́lẹ̀ yìí kéde ilẹ̀ yìí pé ẹ máa retí ń jọ a bá fi sí ẹ̀yìn náà wá sí jihadi jọ náà ọjọ́ tá a bá fi sí ààyè tá a bá fi sí kìí ṣe jà kìí dẹ̀ ṣe iṣẹ́ tuntun fáwa ìgbà tí mo ní ká máa kó tí àjáde wọ́n á ní gbogbo ibi tí àwọn ń lọ wò láti máàkì sílẹ̀ mo ní àwa orí mú tó dá yẹn lọ́wọ́ òsì jọra ní a bá sọ̀rọ̀ náà ní a bá fi nǹkan kan dàárú lọ́bàjọ pé àwọn jòkújòkú ló wín ní ní a bá bẹ̀rẹ̀ sí kọrin ọ̀tẹ̀ èmi ò jókòó ní àìtẹ́bù yìí ìdásọ́rọ̀ àmá surprise ló jẹ́ fún mi pé mo bọ́ ta padà mo bọ́ nù mọ́tò ọkọ̀ mi ní yípo tí ń kọrin ọ̀tẹ̀ lé lórí ìyànà bọ́ fọ́tò ní fi náà sí àdé mo lọ́mọ tí ń wakọ̀ mọ́ sàárè má kọlù wọn fi hàn lẹ̀ ṣe sùúrù yẹ wọ́n tẹ́fẹ̀ẹ́nu wọn ìpàdé ń bọ̀ ló wá bí kébí náà bọ́ sórí screen lọ́dún yẹn bẹ́ẹ̀ òkè tí ẹ bá sọ ń tẹ́ sọ ń bẹ̀ yẹn ẹ gbèsè láti ilé kí ọgbọ̀n ọdún yẹn ìsáàrí yálọ̀ wọn àìgbọ́dì sí à ń dá akọ pé tí a báyìí tó bá pé bẹ́ẹ̀ kọ́ ẹjẹ́ agbọ́ wọ́n yóò fèsì dì sí tó lé sí ni ló fi yàmí lẹ́nu fáfá ìpé àfá ìtẹ́sẹ̀ dé ní ọ̀jẹ́ àwọn òsí lé tẹ́lẹ̀ àti pé wọ́n kéré ńgbà náà ọmọ ọdún mélòó wọ́n jẹ ńgbà yẹn lọ́kọjá abẹ́yẹn ogun àgbálùgèdè ó pò lógun àyọjà ńlọrọ̀ òkú ogun àgbálùgèdè ó pò ní ogun àyọjà lọ́rọ̀ òkú bàbá àgbàlá mú ní gọmọ sọ́lá àárọ̀ ẹ̀ lórí ẹgbẹ̀ní wọ́n ń jòkú náà yẹ́tàná wọ́n ń jòkú yára o ìṣẹ̀lẹ̀ lọ́sẹ̀ tẹ́tí padà ń jòkú gbogbo ọmọ ṣùgbọ́n tí ọba mọ́tẹ́ lọ bèèrè tàn lágbé ní mọ́ wà tí ó ti sọ̀rọ̀ nísìn nínú ilé tí ń bẹ lágbé ní yìí ń bẹ
tó ẹgbẹ́ ń gbà bàbá àgbà Lámúnigun ń ṣe dáwà mọ́jòkú ilé tí mo kọ ẹ̀gbẹ́ àlàáfíà sí ìyá wa tí wọ́n bí ń bẹ̀ lọ́dún tí bàbá wọn kú inú ilé yìí màmá wá bí súná wọ́n wá bí òkú bàbá wọn ò jẹun wọ́n dẹ̀ ń jẹ́ ìjọ sọ́dọ̀ mẹ́nu ìjọ náà màmá wa àgbà tó bí àfáà wa Abdullahi ilé àlàmú ilé tá a ti bí màmá wọn rèé wọ́n bẹ́ ń sùmùrà ìjọ náà wọ́n ò jẹun ọmọ tí wọ́n bínú léyìí níjọ́ tí bàbá ń kú gangan tí gbogbo ẹlẹ́bọ ń bẹ ńlẹ̀ ọmọ tí wọ́n bínú léyìí níjọ́ gangan ìjọ́ kẹjọ tí àwọn fẹ́ ṣèjọ́ kẹjọ òkú bàbá wọn náà níjọ́ súná ọmọ tí wọ́n bí ń jọ náà tí ìsobìnrin oúnjẹ súná ọmọ yẹn ni màmá àgbà nílé àlàmú jẹ wọn ò jẹun òkú bàbá wọn limada tó gbọ́n bẹ ní ṣúwọ́sọ̀ mọ́mí nìjọ náà a máa ṣe tí ò nítàlá ń sọ ní ọmọ ọjọ́ náà wá ní ìyá àgbà ládàbí lónìí ọmọbìnrin tí wọ́n bí ń jọ náà wá ní ìyá àgbà ládàbí lónìí ẹ jẹ́ ká jọ máa bá wọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ìwọ mọ́ máa yọ òkú rẹ jẹjẹjẹ rẹ ọkọ̀ gbẹnu lọ gbogbo bí ẹgbẹ́ ń jòkú ni wọn ò ní fún ilókù jẹ mọ́ bẹ́ẹ̀ bá ti fà á tó ní ó ṣe ràn tó mọ́ yín lọ òdodo dàbí góòdì nìyẹn bá bá ju góòdù sínú náà kọ̀ bá góòdì jẹ́ yóò dà sí ni bẹ́ẹ̀ lọ́dọ́dọ́ abẹ́lẹ́ ọba àdìgẹ́ ọlọ́jẹ́ ìtúbà o ọlọ́jẹ́ ìtúbà o ní ìdí jẹ́ nìyẹn àníṣẹ́ tafsiri ní òní ayàtà fẹ́ kà ẹbá ń ibi kọ́ eléyìí ni ayàtà fẹ́ kà lé ní àbíbọ̀ wà ní ẹ̀sí ìrọ̀ ibi àfi nǹkan dá yìí kọ́ ọbí afẹ́ kàrí Aya 155 la máa kà, insha Allah. Ẹ má bínú jàmá pé wọ́n ti gbé tí àdínú mọ́tò ní Ọ̀fà. Àmọ́ ìtànsọ náà rẹ̀ náà ni àbákúfẹ̀ kan kúkú kéde náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. A sì gbọ́dọ̀ jẹ́ kí etí yín ó di fún tí bá ń lọ. Àbẹ́ẹ̀kọ́ ni? Mo sì fẹ́ fi àsìkò ìtún kéde náà fún gbogbo jàmá ìtúnsọ tí wà sí bá ń dé parí lọ wípé àlùfáà wa àgbà ní àlùfáà wa mọ̀kọ́dà oníbò rẹ̀ wọ́n sì wọ́ ọ̀sẹ̀ níjọ́ Monday o bá dọ́kítọ̀ kó láyé kọ́nà máa ní kẹwọn Amina. gbogbo tí wọ́n fi sílẹ̀ má jẹ́ kí kàkà wọ́n bàjẹ́ ń bẹ̀. Amina. Ara tí wọ́n fílẹ̀ làwa náà má jẹ́ àbàjẹ́. Amina. Wọ́n láàrín Ọlọ́run. Amin. Ọ̀rọ̀ kan wá ń bẹ lórí ẹ̀ tí a fi tó wa létí tó bá yá kí lẹ páyà yẹn 155 ọmọ yìí dà kò bá mú kí ní yìí mú dá fi sí Taofiki mo pé Taofika lọ fẹ̀yàwó kò lè ṣe dé yàrá wọn ayàtà fẹ́ kí ni wọ́n fẹ́ tàbẹ́ túlẹ̀ ni wọ́n fẹ́ kà fún wáyé lórí bàbá tí dókítà tí wọ́n ń sọ lọ lógbò ọlọ́mà wá sọ nǹkankan tí a ní kéde fẹ́yìn jàmá kọbàlìkẹ́ ọlá ó jẹ́ kí a rí kéde kó sì jẹ́ kẹrí wa gbọ́yé Àmín. wọ́n láàánú ọlọ́run sàbàbí eléyìí tọrọ bá ti kàmbẹ̀ àdìkẹ́ gbọ́
Inshallah. Lẹ́yìn pé orí máṣínì ìfẹ́ gbóná díẹ̀ o. Bí ẹ bàbá kọ̀ tí ọ̀pọ̀ Áfẹ́kà máa lò tí a lọ gbàdá. Ẹ̀bẹ́ rí. Àbínú àwọn jòkújòkú. Mo jàjà yé mú lẹ́tọ̀pù jà náà, ọlọ́run ní jẹ́ wọ́n mú náà. Ẹ wò orí ẹ̀ ń gbóná, ọ̀rọ̀ àgbé tí a. Ìṣẹ́gbẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واختار موسى قومه 70 رجلا لميقاتنا فلما أخذتهم الرجفة قال رب لو شئت أهلكتهم من قبل وإياي أتهلكنا بما فعل السفهاء منا إن هي إلا فتنتك تضل بها من تشاء وتهدي من تشاء أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واختار موسى قومه 70 رجلا لميقاتنا فلما أخذتهم الرجفة قال رب لو شئت أهلكتهم من قبل وإياي أتهلكنا بما فعل السفهاء منا إن هي إلا فتنتك تضل بها من تشاء وتهدي من تشاء أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واختار موسى قومه 70 رجلا لميقاتنا فلما أخذتهم الرجفة قال رب لو شئت أهلكتهم من قبل وإياي أتهلكنا بما فعل السفهاء منا إن هي إلا فتنتك تضل بها من تشاء وتهدي من تشاء أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واختار موسى قومه 70 رجلا لميقاتنا فلما أخذتهم الرجفة قال رب لو شئت أهلكتهم من قبل وإياي أتهلكنا بما فعل السفهاء منا إن هي إلا فتنتك تضل
بها من تشاء وتهدي من تشاء أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واختار موسى قومه 70 رجلا لميقاتنا فلما أخذتهم رجفة قال ربي لو شئت أهلكتهم من قبل وإياي أتهلكنا بما فعل السفهاء منا إن هي إلا فتنتك تضل بها من تشاء وتهدي من تشاء أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واختار موسى قومه 70 رجلا لميقاتنا فلما أخذتهم الرجفة قال رب لو شئت أهلكتهم من قبل وإياي أتهلكنا بما فعل السفهاء منا إن هي إلا فتنتك تضل بها